Èdè Yorùbá àti àṣà Yorùbá kò gbọdọ̀ parun nítorí ogún ìran wa ni. Ẹgbẹ́ tó ń rí sí ìgbélárugẹ èdè abínibí àti àṣà ilẹ̀ Yorùbá tí orúkọ wọn ń jẹ́ Akomolede àti àṣà ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ náà ni wọ́n ní àfojúsùn tó dálé lórí kíkọ, kíkà àti sísọ èdè Yorùbá lẹ́nu lọ́nà tó gbà dára tó sì wà ní ìbámu pẹ̀lú àlàkalẹ̀ àwọn ọ̀jìnmí nínú ìmọ̀ àti èdè Yorùbá. Ẹgbẹ́ Akomolede àti àṣà ilẹ̀ Yorùbá máa ń ṣe àtúnṣe àwọn ọ̀rọ̀ tí ọjọ́ ti lọ lórí wọn nítorí ojoojúmọ́ ni èdè ń dàgbà sí bí ọmọ tuntun. Pẹ̀lú ìgbìyànjú àti akitiyan àwọn ẹgbẹ́ Akomolede àti àṣà ilẹ̀ Yorùbá, ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n mọ̀ wípé dandan ni láti kọ́ àwọn ọmọ kéékèèké ní èdè abínibí wọn, pàápàá jùlọ èdè Yorùbá. Ìdí eléyìí ni àwọn ilé ẹ̀kọ́ bẹ̀rẹ̀ láti ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó fi dé girama ni wọ́n fi pọ́n dandan fún àwọn olùkọ́ àti gbogbo àwọn akẹ́kọ̀ọ́ nípa ètò ẹ̀kọ́ wípé ó di túláàsì kí wọ́n máa kọ́ àwọn ọmọ wa ní èdè Yorùbá. Ẹgbẹ́ ọ̀hún máa ń ṣe ìpàdé ní ẹ̀ẹ̀kan lọ́dún. Ìpàdé yìí a sì máa dálé lórí ṣíṣe àtúnṣe àwọn ibi tí kùdìẹ̀kudiẹ wà nínú èdè àti àṣà wa. Ìpínlẹ̀ 6 ni ilẹ̀ Yorùbá ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kọ̀ọ̀kan àwọn ìpínlẹ̀ yìí ni wọ́n sì máa ń gbé ìpàdé yìí lọ lọ́dọọdún. Títí ọdún 2023 yìí òun ni wọ́n gbé lọ sí ìpínlẹ̀ Kwara. Ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu aṣojúkọ̀ròyìn wa tó ń jábọ̀. Ìlú Kwara náà la ṣì wà nípínlẹ̀ Kwara. Ìlú Ìlọrin la wà, Kwara 2023. Àwọn bàbá kí lorúkọ ẹ̀wù tẹ wọ̀ látòkè délẹ̀ yìí? Eléyìí mọ̀ wuyì pọ̀ ẹtú. Àwọn bàbá wa ní ìwọ̀ láyé àtijọ́ abẹ́ẹ̀rí. Ó mọ̀ wuyì pọ̀, ẹ wo bàbá. Fìlàbẹ́ tí ajá ni bàbá dé yìí àbí bẹ́ẹ̀ kọ́? Ẹ káre bàbá. Ẹ ǹlẹ́, fìlàbẹ́ tí ajá náà ni bàbá dé yìí. Àdìrẹ làwọn fi gbé e. Ẹ wo bàbá wa yìí, kí ni kí n porúkọ aṣọ tẹ́ ẹ wọ̀ yìí bàbá? Ọjọ́ sányán kọ̀ jọ. Sányán aṣọ lẹwa náà ni. Ẹ káre láyé. Mọ́ mi. Ẹ wo gèlè gẹ́ngẹ́ lórí ajígbọ́tọ̀ ọmọ. Wọ́n kó tán ni látòkè délẹ̀. Àdèlé láyọ̀ àkú ọdún o. Mo kí gbogbo wa kó àkú ọdún o. Àṣẹ ìṣàmọ́dún o.